àṣẹ ọba àti ti olórí mo fi kí gbogbo èèyàn pátápátá ẹ̀ka sùn láti Convention Against Gender Abuse Initiative láti wá PAGAI. Ẹ jẹ́ má bínú máa mix both English and Yoruba together to make it easy for me. Níbi ń sin ẹ̀yìn ìyá mi àti bàbá mi. We are starting with the responsibility of promoting peace and unity. A wà láti ṣe ìfẹ́kọ̀ láàrin orílẹ̀-èdè, láàrin àwọn obìnrin, pàápàá jùlọ láti kọ́ àwọn ọmọdé bí wọ́n ṣe lè gbáradì múra fún ọjọ́ ọ̀la wọn. Torí tẹ bá gbà pẹ̀lú mi màsà, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa. Ẹ máa rí àwọn ọmọ kéékèèké ọkùnrin tó yẹ kó sì máa mọmú lábẹ́ ìyá wọn.